Ẹ kú dédé àsìkò yìí o. A kí gbogbo ojú tó ń wò wá ń dédé àkókò yìí láti iléeṣẹ́ Surprise Entertainment Online TV náà. Ẹ ṣáwọn pé lọ́tùn òun ni gbogbo nǹkan tá a mọ́ mú wá fún yín. A tún ti tẹ̀síwájú nínú iṣẹ́ wa lónìí. Kàn ṣe iṣẹ́ àti iṣẹ́ àbáláyé àwọn baba ńlá wa. Ẹ ṣáwọn pé nání náà ní nání. Ohun tá a bá ní là ń nání. Ọmọ aṣẹ́gìtà ló ń nání èpogi. Àwọn adẹ̀gẹ̀rẹ̀ wọ́n ń nání sédòsédò. Wọ́n sì ní ọgbọ́nú Yorùbá. Ọgbọ́n Yorùbá ò kéré, ìmọ̀ Yorùbá pọ̀. Lára ọgbọ́nú Yorùbá tí wọ́n fi ń ṣe ọṣẹ àbùwẹ̀ nílẹ̀ Yorùbá. Òun a fẹ́ lọ kọ́ tá a sì fẹ́ lọ mọ̀ nípa rẹ̀. Ẹ mọ̀ bá wa ká lọ. Akọ́láwọlé Ọládèjì lórúkọ mi. Tá a bá kọ́ jí láàárọ̀, eérú tá a ti wọ́lẹ̀ á bomi létí òrò, á wà fomi rẹ̀ wọ́ mẹ́ta gbèlé ná. Ṣé ti ń yé yín gẹ́gẹ́ bí gbèyàn bá fomi dòdà náà ẹ̀kọ́. Nígbà bá wá rí wípé ro dáadáa tó ro ètí òní dọ̀tí, á wà á dànù á wà á sè. Èyí tá a lò láàárọ̀ àtàná la ti ń sè. Ṣé ti ń yé yín? Àtàná la ti ń sè. Nígbà bá sè tó jiná tó lẹ́yìn ń dì là wà á sọ. Ẹyin àwọn tí ifo bá ń bẹ lára wọn, tí kòkòrò bá ń bẹ lára wọn, wọ́n wà á rà lọ́wọ́ wa. Wọ́n wà á fi díẹ̀ po ọṣẹ dúdú, wọ́n fi máa wẹ̀. Ẹlòmíà máa ta tíntín sínú àdí àgbọn tí ó fi máa rárá. Àti ifo ni o, àti kòkòrò ni o, yóò kúrò lára rẹ̀. Tó bá ti jiná yóò hùn jọ lójú báyìí. Yóò hùn jẹ tó bá ti jiná. Àárò òun ò hùn jọ tí ó bá sì ti jiná. Bí omi àmọ̀ ni ó ṣe rí. Àpòkè jiná o, mọ́ ti gbọ̀n o. Èèyàn gbọ̀n sínú òkè, lèèyàn máa fi ta òróró díẹ̀ òróró tá a dà náà. Ní òyọ tí ó fi kún dáná. Torí bó ṣe wà ń, bèèrè tẹ́ ń wò ń, àákò tí ó kún dáná ẹwu lọ rèé wo bẹ́ẹ̀ lẹ́ẹ̀dẹ̀ bá ṣe tòótọ́ ga ń. Màláàfò lò. Àwọn Haúsá wọn a máa pè ní sàbúlù. Sàbúlù. Torí bí wọn bá bímọ lóòjọ́, ọṣẹ dúdú ni wọn ó fi sínú omi tí wọn ó fún ọmọ mu. Kò sí ní tó lè jẹ tí ó dà láàmú. Sẹ́ẹ̀rí tíá táwa ń ṣe funfun. Ọ̀pọ̀ èèyàn ní ń rà tí fi ń fọṣọ. Pàápàá bá àwọn wá bá ránṣẹ́ láti kò wá ní ìṣe ọṣẹ ni wọ́n kọ̀ dà kù. Àwọn ò lè ṣe tó ní dọ̀tí mọ́. Ṣé ti ń yé yín? Sẹ́ẹ̀rí àwọn onídúdú, àwọn bọ́n ṣe mọ̀ á ṣe ni. Bí wọ́n ṣe mọ̀ á ṣe ti hàn ni. Àwọn ò lè ṣọṣẹ dúdú mọ́. Béèyàn bá bẹ ni o, a ṣàlàyé fún un, a lè bá ṣe o. Ṣùgbọ́n pé ká tó wá ṣe dúdú rakí, àwọn ò ṣe dúdú rakí mọ́. Nígbà ṣe pé nígbà dúdú rakí, àwa láyàn pọ̀ fúnra wa. Àwa láyàn èkùọ̀ fúnra wa. Bá a bá yàn àdì ní ìsìn àdì táàtà ni ń bẹ lẹ́ẹ̀dẹ̀. Àdì táàtà ń bẹ lẹ́ẹ̀dẹ̀ báwọn. Tó ṣe pé àsán àdìhun tẹ́ ẹ bá jí láàárọ̀ pé mo lóde lánàá mo jẹjẹkújẹ gbogbo náà mi ń dàrú tẹ́ ẹ bá mu síbí méjì ẹ yàgbẹ́ dànù ni. Kò ní ní yín la. À ń kó ni, ó ń kó ọṣẹ tó kó ni. Ìgbàkọ tí ó fi máa kó ni. Wọ́n mi kọ́ wà lókè. Tó bá ṣe tán táwọn ọmọ rẹ̀ bá fẹ́ gbà báyìí. A máa ra bí àpò ńlá bíi méjì bíi mẹ́ta. Ránṣẹ́ sáwọn ọmọ ẹ̀ tí wọ́n wà ní èbò. Èrè wà ń bẹ̀ o pẹ̀lú ògo Ọlọ́run. Kò sí pé nígbà tá a bá ti mọ̀ pé a ti fi ṣe nǹkan rẹ̀, a ti fi tọ́mọ skul, ẹni tí ó fi kọ́lé ti fi kọ́lé. Ìdàgbàsókè wà ń bẹ̀ náà ni. Bẹ́ẹ̀ ni ṣùgbọ́n nǹkan kan tó wà ń bẹ̀ ni pé ṣe mọ̀ pé kọ̀ṣẹ́ ṣàṣàlẹ̀ ni ó lè ṣe. Ṣùgbọ́n ẹni tó bá dán wò yóò mọ̀ pé owó ń bẹ tó wù di. Tó bá lè ṣe wàhálà ni o torí wàhálà ló ṣe. Torí tá a bá gbárò kaná ní ìsìn látàárọ̀ báyìí ó lè má jìnnà tí ì dalẹ̀. A sì gbọ́dọ̀ mọ kóná. Ẹ ṣe rí náà òróró tá a fẹ́ ọ̀nà tó bá lè gbàrọ̀ wà lọ́rùn láti bọ́n ṣe ńlá fẹ́. Ṣùgbọ́n ọṣẹ dúdú ó lágbára. Ẹ wò ẹ wá pẹrin tẹ́ ń wò lẹ́yìn. Ó ti lọ bí ọdún 6 ní ìsìn táwọn ọmọ wa ní ká má lò dáná yìí mọ́. Wọ́n ní ká má la pẹrin. Afapẹrin sàwórò kò dáa. A fi sọṣẹ kò dáa. Tí ì bá ṣe ìdáná dúdú ìnẹ̀kan ló yí odò owó tọ́lẹ́ yọ kan ní ìṣe ti di 5,000. Kò ṣeé fi mí ìsìn kọjá ká dáná gì báyìí. Tó ti yé yín. Ká dáná gì. Kò ṣeé fi gáàsì ṣe, kò ṣeé fi nǹkan kan ṣe. Ṣé gáàsì lẹ́gbẹ̀ẹ́ arólé látàárọ̀?
aró tó ṣe pé tó bá ti ń gbẹ lọlẹ̀ irú ìtẹ́ wò lè inú dáná tó bá ti ń gbẹ lọlẹ̀ àtọ̀ dá mí sí tó bá ti ń gbẹ lọlẹ̀ àtọ̀ dá mí sí bá lè dáná bí ò ní ṣe so ti yé yín ẹ tí ó bá lè sún mọ́ ná kò lè ṣe tí wá tí wọn bá ní ìsìn yóò ti tó bí 40 ọdún tí ó bá jù bẹ́ẹ̀ lọ. tí èdè gidi báyìí ọba ti wá dùn gidi báyìí a tó gbé inú odó a tó gùn nígbà bá gùn tán a tún wá dá padà orí iná yóò ṣẹ̀ṣẹ̀ máa yọ láṣẹ̀ṣẹ̀ máa kó láṣẹ̀ṣẹ̀ wá oníkù láàfikún ìgbálẹ̀ àmọ́ pè lóńkù. ó ti kọjá ibi tá a rò pé ó máa dé torí nǹkan tá a fi ń ṣe inú oko náà la ti mú torí nǹkan táwọn àṣẹ kọjá nǹkan táwọn èèyàn lè máa fi wẹ̀. odidi ọṣẹ mọ́tò kan ṣe àṣùmí tí ẹ̀ máa produce odidi bọ́ọ̀sì yìí kan ìlú láàrin ọdún kan wọn lè lò tán àwọn máa ń ta síta ni fáwọn ará Èkó Àbújá Ìbàdàn Ìlọrin báyé ń ta nìyẹn kò dẹ̀ ní ìfẹ́ẹ̀tì kankan pẹ̀lú ojú ẹ̀fín àbí anything kò ní side effect kankan ó ń pa kòkòrò ni èèyàn lè pò mu èèyàn lè fi wẹ̀ èèyàn lè fi fọ aṣọ nǹkan tá a fẹ́ kíjọba ṣe fún wa ni pé wọ́n bá lè help wa láti bá a dá sílẹ̀ gẹ́gẹ́ bí iléeṣẹ́ tó máa di factory tó ra nídìí àwọn irinṣẹ́ kan yàtọ̀ bí bá a ṣe ń gbé kaná yìí tí ò sí capital láti ra àwọn engine yẹn tíjọba bá lè assist wa lérí ẹ̀ inú wa máa dùn ó máa jẹ́ kó tún wà confident fún wa ju eléyìí tá à ń dá iná ìfimọ́ra yìí lọ nǹkan tá a fẹ́ kíjọba ṣe fún wa nìyẹn.